àwọn aládùn rèé o kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bèbí bọ̀bọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ bò ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rèé o. àwọn aládùn rèé o àwọn aládùn rèé o àwọn aládùn kájọ máa ṣeré o kẹ́sìkẹ́sìkẹ́ àwọn aládùn rèé o. mo serious ọ̀rẹ́ mi lè wájọ. No, of course, mom miss everybody now. So my way, because of work and all that, I hardly spend time with my family, you know. When I'm going to so yeah, right there. No, because problem I am actually go be no see me ni. O ṣe ma pe padà. Thank you so much. Yes. Daddy. Daddy. Nga. Kí ló dé? Ẹ ṣe wà nílé ni. Ìtumọ̀. Ó dá gan. In fact, mo wà shocked nígbà tí Junior sọ fún mi pé wà lókè. Hey, Daddy. Kí ni ìtumọ̀ yẹn wá? Ẹ kí n rest ni. Really? Yes o. And you need to rest more often. Okay. O tọ́ lẹ sọ. Daddy. Alright. Tẹ́ bá rí bẹ́yìn gan ṣe ń dán. Tẹ́ bá rí skin yín. Bẹ́ ṣe wà nílé yìí ara yín gan ó ti yàtọ̀ in fact. Tẹ́yìn gan bá ríra yín gan nínú mirror ẹ̀ ní fẹ́ ṣiṣẹ́ mọ́. Ìyẹn náà dá bẹ́ẹ̀. Ẹ̀yin náà kẹ́dẹ̀ make sure pé ẹ béèrè owó mọ́. Ìyẹn náà dá bẹ́ẹ̀. Torí tá a bá béèrè owó mọ́ báyìí síbò láti fẹ́ jẹun nílé. Àbí. Mi ṣiṣẹ́ mọ́ ẹ béèrè owó náà ni. I do all this because of you. Actually, what else? So you are very right. Èmi náà ti wò pé making it time for family me. But I have to work hard so that life can be good for you. And we appreciate it. Yes, we do. We really do. Ma already break tí mo wà yìí. Mo promise yín it's gonna be strictly for my family. You and really? Nice. That's nice so. Ó túmọ̀ sí pé máa gbé wa jáde ni. We're going What day? Kí ni? Ká ti jáde náà ní kí ló dé? Mo ní kí máa jáde lọ. Jáde ẹjọ́ iṣẹ́ máa wá fún performance mi ní school. Ó ti pẹ́ tẹ́tí wá fún performance mi. Okay, you have my word. I'll be there. Ẹ ṣé daddy. Ó túmọ̀ sí pé ó tẹ̀lé wa jáde tá bá ti ń jáde. Ó fẹ́ ju shawarma àti pizza tó fẹ́ jẹ lọ. So kí ló dé gan? Ẹ má tiẹ̀ wulẹ̀ làágùn jìnnà. Anything tí anybody wá fẹ́ ṣe ní yín àjọ máa ṣe ni. Cheers. Àti performance àti ẹ tó fẹ́ lọ jẹ pizza or whatever, we will do that together, all of us as a family. Okay? Thank you. I promise. Àgbàtẹ go kìíní jáde ń ṣe ẹ̀rẹ̀mọ̀ gbọ́mọ̀ wà lé glass méjì lẹ́gbẹ̀ẹ́ síta. Kò sí wàhálà. Daddy tẹ́ bá dẹ̀ ṣe lè báyìí tẹ́ ẹ lọ síbi iṣẹ́ tẹ́ ẹ̀ka kúkú rí táyà mi. Mo mọ̀ pé ìwọ ọ̀tẹ̀ níbẹ̀ kí n wà ń lé ń díẹ̀. Inú ẹ̀ kàn ń dùn ní bọ̀ kí n má ṣe lé ló máa ń fẹ́. Tọ́lá wa lè máa ṣe àwọn ìwà kúrúkú rẹ̀ yẹn. Àwọn ìwà tó máa ń ṣe tó máa fi ń dalé rú yẹn. Ìjà kí n dalé rú mọ́. Bọ̀ inú iṣẹ́ tí mo wà ń lé inú ẹ̀ pẹ̀lú ẹ̀ ní ajé máa wọ́n ṣe kòtò kan ni. Mi ò lọ́bi kankan tó bá jí báyìí mi ló máa rí. Tó tó sùn èmi ló máa rí. Ṣé máa sùn sí yàrá mi gbà yẹn? Kí ló dé kí mo ṣe yàrá ẹ̀? Yàrá mi neat gan. Yàrá mi wà ń bẹ̀. All the time. Have so much fun, you know. Go to the mall, watch movies, buy stuff. Tó yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ mi. Ìwé Ó kìíní yẹ kó náà. sọ pé Shola darling, thank you for the smart thinking. Kí ló dé? Idea mi ni now. Tó bẹ́ẹ̀ pé mi ò mú idea yẹn wá ṣe máa jáde. Idea ni. Yeah. Shomo, Shola, wow. See, let me tell you something. Jẹ́ pick up on here. King. O need láti digest nǹkan kan. Nínú ilé yìí, lẹ́yìn daddy, I am the man of the house. Ẹnu náà ló máa fi ṣe man of the house. Oh! Ráyè tí ẹ jàre. Má worry, nǹkan tí mo fi jọ́kùnrin nínú ilé máa fi hàn ẹ́. Whatever. Nǹkan tí wọ́n fi ń pè mí ní ọkùnrin nínú ilé máa fi hàn ẹ́. Ṣòbó ló smart ni. Máa fi smartness hàn ẹ́. Are you serious?
even on Twitter bọ̀bọ́ yìí náà ti débẹ̀. Kí ni kí ló ṣe é. àti tiẹ̀ lé ṣé mo máa sọ fún ọkùnrin ni ẹni. kí ni mi ní gbogbo rọ́bìṣì ẹ̀ náà. kí ni mo ṣe. kí ló ṣe òwe dẹ́rùbà mi ni. wo má tiẹ̀ dá lóhùn jàre ṣé bó ń pariwo ẹkùnrin ni mí sọ tó bá yẹ kó lè náà ni mo máa ṣe náà nìyẹn. so o fẹ́ tì mí sẹ́nu kú ni àbí. ẹnu kíkọ ẹnu kò ní. sẹ́gbẹ̀ ṣó ti rí ọkùnrin báyìí ṣó ti rí ṣó ti o jẹ́ kí Ṣọlá máa bú mi sí ṣó ti rí. má bínú kí má bínú. eré ni mò ń bá ẹ ṣe. ọlẹ́ àfàjò Armstrong. Junior your daddy nǹkan. wo má dá lóhùn dáàdi wà ní. jọ kí ló kan tiẹ̀ ṣé wọ́n ló bí pàdé ẹ̀ ní àbí pàdé ẹ̀ ní. má fi lọ mi dá sí ọlẹ́ yálé ọ̀kan. òdòwú ni ẹ ìwọ nìkan náà ni o máa ń bẹ̀rù ìwọ nìkan náà. abeg. ọ̀rẹ́ báwo ni. mo wá enjoy life mi o. ṣé fún reunion. Of course, yes. ọ̀rẹ́ mi rò pé máa lè wá o. I just want to spend some time with my family. ọkọ ẹ̀ wo ni. Raphael, of course. Wow. Ìwọ náà imagine rival ẹ̀ ń gbà yẹn tó padà wá fẹ́ crush ẹ̀. I'm sure you guys will want to have catching up again. Wow. Oh, màá get back sí ẹ mo ti gbọ́. Màá get back sí mi. Ó jẹ́ wa. Àbí nǹkan tí mo rò ni. Kí ló ń rò? Ṣó mọ̀ pé ìgbà yẹn school, ó máa ń rọ́ bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tó bá ti rọ́ mọ́ yẹn. Dá padà. Ìgbà yẹn nìyẹn kò ṣẹlẹ̀ wọ́n sìn. Boys are now men, you know. Ó fẹ́ fi yé mi pé o ò lè rọ́ bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ mọ́. Bí lè rọ ọ̀gbẹ́ni fìyẹn lẹ̀. Ó sì wà láǹgbà yẹn, a máa sọ̀rọ̀ later. Ó ṣe ọ̀rẹ́. Pẹ̀lẹ́. I miss you. Fọláṣadé wọ miss mi, ṣoṣo. Of course. Nígbà tí kìí ṣe pé mo ti lọ́kọ mi. Okay. Èmi náà miss ẹ o. Ẹ pẹ̀lẹ́. Mo dẹ̀ ní proposition kan fún ẹ. Kí nìyẹn? Ó ṣe wá sí ilé ní Nàìjíríà ní bóyá ọ̀la àbí àárọ̀ ọ̀túnla. Ọláríwájú, ó ń ṣeré ní àbí? Kí ló fọ́ nínú nǹkan tí mo sọ ń sìn? Mo ṣọ̀pọ̀ ń ṣeré ni. Báwo ló ṣe máa ní kí n wálé bẹ́ẹ̀ yẹn? No proper planning, nothing. Tó bá miss mi, o máa wálé. Ìyẹn ò possible now, wọ́n ló dẹ̀ ń sọ̀rọ̀ báyìí. Okay, mo ti gbọ́. Ìwà àtàwọn expensive jokes ẹ̀ yìí ṣá. Ó ní mo ti gbọ́, àbí? Okay. Kí ni reason gangan tó fi fẹ́ kí n wálé? Well, I want to see my wife. Àti pé ó ní reunion party kan tí fẹ́ ká jọ lọ. Ṣebí wọ ni. Mo mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ni. Ó yá ọkọ mi try láti understand. Àti pé owó yẹn máa ti pọ̀ jù náà. Mo máa send owó sí ẹ. Ọ̀rọ̀ yìí máa ka ẹ lára gan. O mọ̀ nǹkan tá a máa ṣe. Instead kò send owó flight, kúkú send owó yẹn sí mi kí n fi ra wíwọ̀ nǹkan tí mo rí ń bí. Fọláṣadé irú ọ̀rọ̀ wo nìyẹn? Wo ṣáàjẹ́ ká pa yẹn tì, àwọn ọmọ mi ń kọ́. Wọ́n wà, gbogbo wọn wà. Báwo Jùmọ̀kẹ́ ní nǹkan ṣó ń gbọ́ látọ̀dọ̀ ẹ̀? Of course, òun gan ni mo bá sọ̀rọ̀ tó sí kọ́lẹ̀ fi wọlé. Okay then, ẹ ṣé o, ó dàbọ̀. All right, ọkọ mi, love you. Love you too. Daddy. Ṣẹ́gbó wẹ́wẹ́. Ẹ pẹ̀lẹ́ sà. Yín náà ẹ pẹ̀lẹ́. Yes sir. Mọ́mí lè ṣe bá sọ̀rọ̀ tán yìí. Bẹ́ẹ̀ ni sà. Ṣé wọ́n béèrè mi? Àwọn béèrè ẹ̀ ṣùgbọ́n mi ìgbọ́n gbà tó béèrè ẹ̀.
Ṣé kò sí? Kò sí nǹkan kan. Ẹ má bínú Daddy. Mo ń gbọ́ tẹ̀ ń sọ̀rọ̀ àwọn union lẹ́ẹ̀kan. Ṣé tàwọn onímọ́tò àbí tàwọn alápàtà? Tàwọn ọlọ́kadà ni. Wọ́n la fẹ́ lọ. Àwọn aládùn kájọ máa ṣeré o. Kẹ́sìkẹ́sìkẹ́ àwọn aládùn rẹ o. Reunion ni mo pè sẹ́gbẹ̀wẹ̀ reunion mi sọ pé union mo ní reunion. Ó túmọ̀ sí àwọn ìpàdé àwọn tí wọ́n ti jọ lọ school nígbà kan rí tí wọ́n ti jọ ṣiṣẹ́ nígbà kan rí tó pẹ́ tí wọ́n ríra wọn gbẹ̀yìn. So wọ́n wá kóra wọn jọ wọ́n kọ́ ṣe ayẹyẹ wọ́n kọ́ dánúra wọn dùn wọn àti ìyàwó wọn. Reunion. Ìpàdé ọlọ́mọ kúlúńbú. Gbogbo ẹ̀ náà ni reunion. Daddy nígbà tí ò wá sí mọ́mì nílé báyìí ṣé ta lè wá fẹ́ mú lọ báyìí? Tántálò ni. Yes sir. Onísọkúsọ ni ẹ. Ṣé tí bá tẹ̀ máa múyàn lọ sí reunion ìwọ ni màá mú dání kí ni kí n sọ fún ọ pé ibo ni kí n sọ pé mo ti ráàfin. Ìyàwó mi ò dẹ̀ ogún tẹ̀lé mi tó máa fi sọ pé bóyá ìyàwó mi pupa o èmi dúdú o. Ẹ̀mú tí ẹ̀ sì fẹ́ padà sórí ìyẹn náà pé nígbà tí àwọn mọ́mì ò tiẹ̀ wá sílé báyìí ta lè wá fẹ́ mú lọ báyìí? Mo fẹ́ múyàn lọ́nà ṣùgbọ́n mo fẹ́ mú lọ. Èyí dẹ̀ lè bá yín wá àwọn ẹnìkan tó tiẹ̀ máa lọ sójú mọ́mì lọ́hùn bí obìnrin tó tún fine tó pẹpẹ. Sẹ́gbó àánú ẹ̀ ò ṣe mí tí Fọláṣadé bá gbá ẹ mú tí Ìyàdùn bá gbá ẹ mú nǹkan tó máa sọ ẹ́ dà gbogbo pẹpẹ ó ṣe fáìn bọ̀ yẹn wọ́n àmọ́ gbówó fáìn mọ̀ ó fẹ́ fún ọkọ ẹ̀ lóbìnrin tó máa tẹ̀lé lọ sí reunion mo ti gbọ́ ṣé tí bá ti wà nílò obìnrin tó fẹ́ tẹ̀lé mi lọ sí reunion Sẹ́gbó ẹ̀ ìwọ ló fẹ́ bá mi wó obìnrin. Daddy ẹ má fojú di mí o n kò dẹrùn ní orí títì. Ìwọ náà. Daddy ẹ má fojú di mí o. Mo ní àwọn tán pẹpẹ dáadáa lọ́wọ́. Ìwọ náà. Daddy wọ́n kàdúgbò ẹ mọ̀ pé èmi gan o. Ìwọ gan ṣe kí ni? O fine. Mo dùn Daddy. Ó dùn. Àwọn ọmọ tó pẹpẹ ló yí mi ká. Lè bá yín wá kan nù wọn. Ìwọ jẹ́ kí Ìyàdùn gbá ẹ mú ṣùgbọ́n ṣe ní pẹpẹ tó pẹpẹ yẹn ó dùn tó dùn ó fine tó ń sọ yẹn ó máa rí arrange ojú ẹ fún ẹ kí Fọláṣadé gbá ẹ mú ó fẹ́ bá ọkọ ẹ̀ wá obìnrin tó máa tẹ̀lé lọ sí reunion pẹ̀lẹ́ ọkọ àjò ló ń ṣe pẹ̀lẹ́. Daddy mo ti rí agbádá yín tẹ́ lọ sínú yàrá yẹn ó pẹpẹ dáadáa funfun nẹ́nẹ́ ni ẹ ti dry clean ẹ síbẹ̀ tẹ́ bá wọnú tíẹ́tà yẹn báyìí oh my days àwọn ọmọ àjẹ dodo yìí ni wọ́n ní Daddy Junior package Daddy package. dúró sísà wo. Fún performance mi yẹn ni. Ẹ gbà mí ṣé èyí ni performance yẹn ni. Bẹ́ẹ̀ ni òní ni ẹ ti gbàgbé kí lẹ wá lọ sọ fún. Reunion tí a fẹ́ ṣe tó fẹ́ ṣe party rẹ̀ máa lọ. Reunion Daddy. Anyway kò sí problem èmi ti rán yín létí nìyẹn àbí ẹ dẹ̀ máa wá. Junior máa ṣe o máa ṣe mi nílé lọ. Daddy kò yé mi ẹ nílé lọ. No reunion yẹn wà very important to me mi nílé lọ sí performance ti ẹ̀yìn you get. Daddy that's so unfair. I know mother tikini once mo le lọ mi mọ̀ pé mi mọ̀ mix up one bi kan ni mi mọ̀ pé the same time ni the same day kí la lè ṣe sí. Daddy we need a command performance. Wow. Today is the command performance. Ìdí yẹn tí mo dẹ̀ fẹ́ kẹ́ attend tó ni. Ṣebí tí command performance bá wà appeal performance náà máa wà bí.
bóyá kò jẹ́ kí mi appeal kí attend appeal performance yẹn because bí nílé lọ síbẹ̀ yẹn léni kẹ́yìn lọ sí command èmi àwa ṣe appeal performance kí ló fi. òní nìkan òní nìkan ni. òní nìkan ló kù. òní bínú honestly mi mọ̀ pé bẹ́ẹ̀ ni òní bínú yá jẹun eat up. kí ló dé òjò wọn ni. Junior. ṣé ọ̀rọ̀ yìí ni àbí mi. kó tó máa ṣẹlẹ̀ náà nìyẹn. náà bó ṣe bí tó máa ṣe command performance àwọn ọ̀dà kìnìún náà máa wà tó ní ẹ̀ lè attend náà kí ló ṣe ń ṣe báyìí. Junior. kí ni. mi ò láì bó ṣe bínú jáde nínú dining room lẹ́ẹ̀kan yẹn náà. okay. I understand pé inú ń bí ẹni but then that's not even enough reason for you to live like that. Okay, ó fẹ́ bá mi sọ̀rọ̀. I'll leave. Okay. So, reunion daddy wá important ju èmi lọ. Junior, má sọ báyẹn. Mo sọ pé ó ní nǹkan tó wà important tó fẹ́ lọ ṣe ní reunion yẹn gangan lọ ṣe insist. Kí ló lè jẹ? Ìwọ ló máa ní information bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ èmi ò mọ̀. Blank. Me too, but nǹkan tí mo mọ̀ ni pé ó mọ̀ rẹ daddy tó ń ṣiṣẹ́ lọ́fíìsì wọn yẹn tí wọ́n ga báyìí tí wọ́n dúdú báyìí tó ń yọkùn mo notice pé wọ́n gbé mọ́tò wọn wá fún daddy so that's just the only thing tí mo mọ̀. Fún kí ni? mo fi pé bóyá òun ló fẹ́ gbé jáde. This is getting interesting. But ṣé dandan ni kàn wo command performance ẹni kò ṣáà ń ṣe dandan. Performance yẹn gangan ni mo ti fẹ́ perform double cast ni mí so eléyìí gangan ni mo ní privilege àti perform ni mí mo ṣe fẹ́ kí dájú wá wò. Ó ti yé mi mo dẹ̀ wá feel pain ẹ báyìí o pẹ̀lẹ́ má bínú mo sọ pé dáàdì náà mi láti Ṣọlá má advocate fún dáàdì ṣe ti gbọ́. mi ò ó yá má bínú. No worry it's fine. ṣé máa lọ ni. ṣáà kí mo fẹ́ play game mo jẹ́ àti pàrọ̀ ní rẹ̀ ni. Football. Sẹ́gun wẹ́wẹ́. Daddy. wọ́n gbà ní reunion yẹn. Kò dílé lẹ́jọ́. májà jó tán lẹ́ni. Sẹ́gun wẹ́wẹ́. Daddy. báwo ni mo rọra ń ṣe rìhásà díẹ̀ bá ṣe máa jójó yẹn náà. Ó dà bẹ́ẹ̀. pẹ̀lẹ́. Inú yín kàn dùn ni. Inú mi ń dùn inú mi ò ṣe ní dùn. Ó dà bẹ́ẹ̀. ó yẹ kí inú mi dùn. Bẹ́ẹ̀ ni sà. pẹ̀lẹ́ ṣé wàá òkè. Bẹ́ẹ̀ ni mo wà òkè. ìyẹn náà dà. Àwọn junior ńkọ́. wọ́n máa wà nílé. mo rọra yọ wọ́n síbí. wá mo ló lọ. Mo fẹ́ lọ rí junior ni. fún kí ni. Junior mo wá. ṣé o gbádùn ṣá. Rárá kò fi bẹ́ẹ̀ dájú torí ara mi ń lọ fọwọ́ kan náà. má kẹ̀ṣẹ̀ fún ẹ ara ẹ wo ló ń lọ. jìbọn èmi lọ́pọ̀ ọ̀rọ̀ tí èmi pẹ̀lú ẹjọ́ sọ nípa ọmọ tó fẹ́ fún mi tó máa tẹ̀lé mi lọ sí reunion ló bá wá ni. Ìgbà ọmọ wo dádì. ọ̀rọ̀ tájọ́ sọ bí níjẹta tájọ́ sọ lórí ọmọ tó sọ pé tájọ́ sọ tí mo ti ń ṣe rìhásà lẹ́ tó máa tẹ̀lé mi lọ sí reunion. ọ̀rọ̀ owó mi ìrántí o. ṣé máa fọ etí ẹ o ọkọ sí ẹ ni máa fọ etí ẹ máa fi jí ọlọpọ lọ́sìn ọmọ tó sọ pé o máa bá mi wá bí pé o máa tẹ̀lé mi lọ sí reunion tí mo ti ń jó kalẹ̀ tí mo ti ń ṣe. dádì mo ti gbàgbé òótọ́ ni ọmọ tá a jó sọ yẹn. kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan. o ṣe wá fọwọ́ yín rí. ṣe rí dádì ọ̀rẹ́ mi ni ọmọ yẹn ní Facebook
Ṣẹ́gbùwẹ̀. Sá. Ṣé nǹkan tó ń sọ fún mi ni pé o mọ ọmọ yẹn rí? Mi àti òríra rí omi ìmọ̀ rí o. Lọ́mọ tó fi hàn mí. Bẹ́ẹ̀ ni. Wọ́n á ṣe nǹkan báyìí. Ṣùgbọ́n mo láì jẹ́ àkàn ọ̀dájì. Ajá rádaràdà wo nìyẹn máa fọwọ́ sí gbá ẹ̀sìn. Ní bóyá kí n sáré gba fóònù yín nìsín kí n bá sọ̀rọ̀ ní Facebook pé kó fún mi ní nọ́mbà ẹ̀. Máa fi gẹ́tà jọ. Sá. Mo ní kó gẹ́tà kó wá dùn mí. Wá mo lọ lọ. Mo ń lọ bá Junior ni. Get out of my house kó ra jáde kúrò nílé mi Junior olùfẹ́ lọ bá. Daddy. Mo ní kó jáde nílé mi. Máa jọ bàtà fún ẹ o wọ́n ṣe é ni. Mo wà bí látàrọ mò ń jó mo ń làágùn pé o fẹ́ gbé fún mi ní companion lọ sí reunion wà á dé ìṣòro fẹ́ lọ sí Junior wo ni jáde kúrò nílé mi jọ. Jáde kúrò nílé mi jáde kúrò nílé mi wọ́n ọ̀sẹ̀ mẹ́ta wájà ìrírí ẹ̀sẹ̀ nílé ìmọ̀. Daddy. Mo ní kó máa lọ sẹ́ẹ̀. Kì í ṣe sàkámàǹjẹ. Mo ní kó máa kó jáde kúrò nílé mi. Ṣé èmi gan kò jẹ́ kí n bára mi wí gan ṣé orílẹ̀ sọ fún mi pé ó fẹ́ fún mi ní companion lọ sí reunion èmi náà ń tẹ̀lé tó kò sí mo ń jójó òṣì kan mo ń ṣe rìhásà àgbàyà kan bí irú Ṣẹ́gbùwẹ̀. Àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Daddy. Junior. Ẹlẹ́fẹ́ rí mi sà. Jókòó pẹ̀lẹ́. Ṣé kò sí sà? Kó má bàa sí náà ni kó lọ ń ṣàánú wa kó má bàa sí. Kí ló ṣẹlẹ̀? O ṣáà mọ̀ pé ìwọ nìkan lọmọkùnrin tí mo ní. Bẹ́ẹ̀ ni mo mọ̀ sọ. O dẹ̀ mọ̀ pé mo lọ́wọ́ ẹ gan like no other. Yes sir. Good. So mo fẹ́ apologize for disappointing you. Bẹ́lẹ̀. No worry, it's fine. Èmi ti conclude pé tẹ́bà kúkú wá fún command performance àti ṣe máa wá fún the other one. So èmi ti conclude pé no problem. Kẹ́sà ti wá fún kan nínú performance. Ọmọ mi gangan ni ẹ. Èmi ló fi ìrònú yẹn jọ. Ìṣọba àlè àtọ. Yes sir. Yes. All right sir, thank you sir. Junior. Sir. Mo máa fẹ́ kó bá mi ṣe kankan máa ní. Kí ni ẹ sir? Wo ojú ti fẹ́ ti dádì ẹ o. Ìyẹn ò possible ojú ò lè ti yìn tèmi wà ń bẹ̀. Kàtà yẹn ojú ò lè jẹ́ kó ní ti pọ̀ sí ẹ̀. Tó mọ̀ pé wọ́n ni brain wọ́n ni brain nínú ilé you know. Ṣúrí reunion tí ó yẹ kí n lọ yẹn. Okay sir. Good. Mo fẹ́ mo ṣe máa bá mi wá ọmọ kan tí màá kọ́ fi sí handbag lọ síbẹ̀. Daddy. Kí n ṣe nǹkan tí mo mí nìyẹn jọ ṣòbárò ẹ̀ lọ́wọ́ mi rí ni. It's not what you're thinking. Because mama dání bí ọmọ mi ni. You know, kí mi náà kọ́ wọ́n kọ́ dání. Daddy, actually nǹkan tẹ̀ ń sọ òye mi dáadáa. So ẹ máa ní láti explain ẹ̀ dáadáa. I mean, kí lẹ mean pé ọmọ. Okay, sorry. There's this guy nígbà tá a wà ní school. Ó proud gan. Ó máa ń feel, ó máa ń puff gan. You know, ó máa ń gbéraga. Very puffy. You know, fortunately for him, ọmọ tó tún fine jù ní class wa ní sẹ́ẹ̀tì wa ń gbà yẹn. Òun ló tún fẹ́. This same ọmọ yẹn, I had my eyes on her then. Okay. Yes. So ọmọ méjèèjì dẹ̀ jọ ń bọ̀ nílé union yẹn ni. So kò ní dákídádì ẹ̀ náà lọ kó lọ jókòó sí backbench náà. Ìwọ tó dẹ̀ ní o. Bò Daddy, kí ló dé jẹ́ pé ẹ̀ ṣe ń sọ sí ẹ kẹ́ ti sọ ti pẹ́ náà. Mo kúkú ti sọ fún Ṣẹ́gbùwẹ̀ tẹ́lẹ̀, òun ló promise me. Ṣẹ́gbùwẹ̀ for people Daddy. Ìwọ náà máa sọ bẹ́ẹ̀. Tí mo wà ń bẹ̀ lọ sọ fún Ṣẹ́gbùwẹ̀. Èmi gan yẹ kó tẹ̀ bí mi nǹkan tí mò ń ṣe. Ṣẹ́gbùwẹ̀ lóòótọ́ ọmọ yẹn ó kú díẹ̀ káàtó àpọ̀ níbi tí sí ni ìbọn yẹn ti lọ. Èmi fi pé bí akẹ́lẹ̀ bá Ṣọlá sọ lè. No, now mi lè bá Ṣọlá sọ. Ìwọ náà mọ bí ọmọbìnrin ṣe rí. You know how these women are. Ìṣèlú máa débẹ̀ nsìn kò sí nǹkan tó bá àti tí ó rí àti tí ò rí. Ó máa pe mọ́mí ẹ̀ ní a máa sọ fún mọ́mí ẹ̀. Ó máa ga o. Ẹ lè máa ní ìdòmọ tó pẹpẹ gan máa make sense. Wà gallant. Daddy wọn àná yín lówó. Junior. Sá. Mo pé emergency case lè gbé wá yìí. Rush ni ọ̀sáyé ṣe ní pápápá ni mo mi dẹ̀ mọ̀ máa bá yín wá ọmọ kan tẹ́ pé bọ̀tí ni tẹ́ pọ́ ti fowó bàjẹ́ dáadáa. So ọ̀rọ̀ owó ti sáré wọ́n sí. Owó ti wọ́ ọmọ nídìí owó ni owó náà máa pàṣẹ lọ́mọ yẹn. Èlò ni. 50,000. Bẹ́ẹ̀ ni sà. Mi ni mo fẹ́ sílẹ̀. Ọmọ yín gbọ́dọ̀ make sense dáadáa di ọmọ tẹ́ pé wọ́n ti bọ́jú mo ti gbọ́ òde nìyẹn ti dára rẹ̀. òde nìyẹn
ẹ wo máa fún ẹ ní 30,000. Daddy owó yẹn kéré o 8,000 yẹn kéré o bọ̀ ẹ má ṣe máa ṣe tó yóò jẹ́ yín ni máa ṣe bẹ́ẹ̀ bọ̀ ẹ máa ní láti sọ tèmi. Àjùnú ara lé nìwọ náà. Daddy nǹkan tó bá da fún mi ó da fún ẹ ní. tí máa kó 8,000 naira fọ́mọ kò sí nǹkan tó máa jẹ́ gain tèmi. Ok táwa bá ti lọ tó bá ti succeed àá padà sort it out nílé màá rí ẹ tí bá délé tètè lọ́wọ́ ọmọ yẹn ń sìn tètè lọ́wọ́ ọmọ náà. Kò sí problem sir. tó bá yé kébù tó rí rúmurúmu. ó gbọ́dọ̀ fine. ó gbọ́dọ̀ fine you know kò fine. ó máa gbà ó rí kò bí ọmọ oríṣi máa lè oppress mi nísìnyí kò lè oppress mi mọ́ ẹ̀mí máa gbọ́ ọmọ ọlọ́dún máa. Stop. Junior. Àwọn fọ. Káàbọ̀ báwo ni? Ṣé wàá pa? Pẹ̀lẹ́, mo ní kó lè wọ́n lé látàárọ̀. Rárá o, dáàdì ti dé. Ṣé bí wọ́n program ni wọ́n ní? Bí mi náà ṣe rí nìyẹn o. But it doesn't even look happy actually. Kí ló ń ṣẹlẹ̀? Ṣé anybody tell mo wálé? No. Báwo ni performance ẹ? That's fine. Hope you made me proud. Yeah, I did. Pẹ̀lẹ́. Jẹ́ kí n lọ wo dáàdì ní yàrá ṣe ti gbọ́. Oh, okay. Junior the actor. Pẹ̀lẹ́. Daddy. Daddy kí ló ṣe yín? Okay. Daddy ẹ wà okay. In fact, Ṣọlá gangan ló yẹ kí n mọ̀ pé ẹ ṣe ẹ wà okay. Daddy kí ló dé? Inú bí mi gan ni jẹ́ lọ ṣá máa wò ó díẹ̀. Daddy kí ló ṣe bí? Àbí ṣé gẹ̀yẹ ni ò ṣe dáadáa ni? Gẹ́ tí mo fún yín yẹn. Kí sáyé yan. tó wá pé tọmọ yẹn ni ó tiẹ̀ dáa Junior ṣó bílípù àwọn pípọ̀ yẹn ò wá ṣá. Àwọn wo? àwọn tí mo torí ẹ̀ ń ṣe wàhálà náà ni pé mo lọ gbọ́ mo torí ẹ̀ ń ṣe wàhálà ni. Àwọn couples yẹn. Àwọn tí tó bá rí wo inú mi ru nígbà tí mo débẹ̀ tí mo gbọ́ bí wọ́n ní wọn wá. What? But Daddy, you can enjoy a party regardless. I mean, your reunion, just have fun. How now? Nígbà tí mo lọ síbẹ̀ wọ́n tí mo torí ẹ̀ ṣe wàhálà tí mo lọ síbẹ̀ wọ́n ní wọn wá báwo ni mo ṣe fẹ́ ṣe pátí èmi àti wọn ló fẹ́ ṣe pátí ọmọ gan pàtó lọ gan mo sọ pé tọ̀ pátí àṣẹ pátí máa bá tiẹ̀ lọ kí n máa bá tèmi lọ. Yeah, so sorry about that, sir. ọmọ yẹn gan tó bá rí kó bá mi 30k yẹn sí at least kò ṣáà ṣe pátí so ó máa dá 30k padà. Junior mo fẹ́ rest. I need rest. Daddy, can rest, Daddy. Ṣé ti gbọ́? Ṣé. Yes, sir. Àwọn aládùn rèé o kílẹ̀ ti wí. Àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bèbí bọ̀bọ̀ sẹ́sẹ́sẹ́sẹ́ bò ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rèé o. Àwọn aládùn rèé o àwọn aládùn rèé o àwọn aládùn kájọ máa ṣe.